Mo kí gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi káàkiri gbogbo àgbáláyé ní gbogbo ibi tẹ́ bá ti ní àǹfààní àtòrí ọ̀fẹ́ tí mo bá ti dé bá yín. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show, the one and only baby of Yorùbá nation. Èmi ni mo kí gbogbo ẹ̀yin ìyá mi o, happy new week. Mo kẹ́yìn bàbá mi náà a kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa ṣiṣẹ́ fún wa. Ṣé gbogbo wa la ti gbọ́? Ẹ ti gbọ́ lọ́sàn-án gan wọ́n já BRT lólè. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín, ọ̀rọ̀ tí ò ṣe máa sọ síta ní ojúmọmọ. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, àwọn olè wọ́n lọ rọ́ọ̀bù àwọn pásẹ́ńjà BRT bus ní location 9. kì í ṣe nínú igbó o, kò ń ṣe village o, kì í ṣe village ló ti lọ rọ́ọ̀bù wọn o, kò ń ṣe nínú igbó o. Tí a bá sọ fún yín wípé kò síbi tó safe ní Nàìjíríà, ẹ máa rò bá ṣeré ni. Àwọn kan tẹ̀ tún máa dáṣà wọ́n lọ pẹ́ fọ́nà àwọn ò travel. Àwọn ilé ìbá wọn ò máa travel. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ẹ bá mi share ètò yìí, ẹ bá mi create awareness. Àwọn tó kàn ló mọ̀ báyìí sìn. Àwọn ilé yóò travel o, wọn ò travel o. Ọ̀nà má jẹ́ àṣemí o, kò sí kékeré ìrìn àjò. Olórí àdúrà ńlá tó yẹ kéèyàn máa gbà ní kọ́nà má jẹ́ kéèyàn ṣìrìn o ní ìlú Nàìjíríà. Kẹ́ wo ibi tí a wá padà dé bára wa lọ́jọ́ tòní. Ẹ wo some months ago, àwọn kidnapper wọ́n ya wọ Mushin, wọ́n lọ kidnap níbẹ̀, ọwọ́ bá wọn. Ẹ tún wá wo eléyìí báyìí lọ́sàn-án gan, mọ́tò BRT àwọn olè dẹ̀ rọ́ọ̀bù ẹ̀. Bóyá kádẹ̀ ní kidnapper ni wọ́n dẹ̀ kó gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ. Máa play video yẹn máa gbọ́ o. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, ṣé rí máa play video eléyìí, máa tún wá fi àwọn nǹkan míì hàn wá. Mi ì fẹ́ kí video yìí kó gùn, so ẹ bá mi share nítorí pé kí ni ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwọn ará Nàìjíríà ni wọ́n need àti máa wo awareness jù. Nígbà tá à ń sọ wípé wọ́n kidnap, wọ́n sọ wípé ṣe báwọn tó ń travel ni. Nígbà tá à ń sọ wípé àwọn olè ń dá àwọn èèyàn lọ́nà, wọ́n ní ṣe báwọn tó ń travel ni. Ẹjọ́ ilé tó wá ṣẹlẹ̀ ní gbangba ojú táyé yìí nǹkan. Ẹ gbọ́ bí tó ti ṣẹlẹ̀ kó má dàbí àsọdùn, video evidence ni. Eléyìí tó wá ṣẹlẹ̀ yìí, ẹjọ́ torí Ọlọ́run, kí ni ká wá ṣe sílẹ̀? Kí ni ká sọ sí? Ṣé inú igbó lélẹ̀ ti ṣẹlẹ̀? Ṣé wọ́n travel ni? À ń sọ fẹ́yìn tẹ́ wà nílé wípé kò sí nǹkan kan mọ́ ní Nàìjíríà. Nàìjíríà ti tán, Nàìjíríà ti lọ. A lot of you people did not believe. Ṣé ibi tọ́wọ́ Nàìjíríà dé dúró yìí, tí abẹ́rẹ́ yẹn ò bá tí gún ẹlòmíì, kò tí believe pé tòótọ́ lórí abẹ́rẹ́ burúkú yẹn wà Nàìjíríà. Tí ìṣẹ̀lẹ̀ burúkú yóò bá tí ṣẹlẹ̀ sí wọn, wọn ò tí believe pé tòótọ́ ní ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí àwọn èèyàn. Wọn ò ní gbàgbọ́ pé tòótọ́ ní ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ sí àwọn èèyàn. Adẹ̀ ń ké fọ́ba, à ń ké síjòyè, ẹlẹ́nu wa rùn. Ẹ wo ní ayé àtijọ́. Ẹ jẹ́ ká sáré padà sẹ́yìn ká tó wá play fídíò yìí. Ẹ wo ayé àtijọ́, kò sí yago táwọn èèyàn ò lè rin. Ibi tẹ́ máa ti mọ̀ wípé ẹ máa fi ọdún yin ọdún ní Nàìjíríà ni. Nàìjíríà máa bàjẹ́ sí nìyẹn. Kò sí yago tí wọn ò lè rìn láyé àtijọ́. Ní nǹkan bíi 30 years, 40 years, even ìgbà tẹ́mi ìdáyé. 40 years back, àwọn èèyàn ṣì rìn ní yago tó bá wù wọ́n. 30 years back, àwọn èèyàn rìn ní yago tó bá wù wọ́n. 20 years back, àwọn èèyàn rìn ní yago tó bá wù wọ́n. Kò sí yago tẹ́lẹ̀ rìn tó dọ̀ ẹsẹ̀ ni pé tí ò bá síná, àwọn èèyàn máa gbé àtùpà dání. Àwọn tó bá lọ sí ibi iṣẹ́, wọ́n máa gbé àtùpà dání. Tí ojúmọ́ bá ti mọ́, wọ́n á fẹ́ pa, wọ́n á jù sínú láìlọ̀, wọ́n á máa fà nǹkan wọn lọ képo náà ẹ̀ má bá dànù. Ẹlòmíì á tún mú ike dání, á tú epo yẹn sí, á dẹ̀ pa, á ju gbogbo ẹ̀ sínú báàgì, ó lọ bí iṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n nísìn ojúmọmọ wà ló ń kó wọn ní Nàìjíríà. Nàìjíríà máa bàjẹ́ sí ni. Nàìjíríà máa ti kúrò ní Nàìjíríà náà. Nàìjíríà máa ti di nǹkan míì. Ẹ bá mi gbé ojú ayọ̀ sókè. Ẹ bá mi wá pé ètò yìí, mi ò fẹ́ kí fídíò yìí kó gùn jù. Ẹ rí pé mi ò fi kàrámọ̀ sí, mo kàn go straight to my point ni. Nítorí àwọn oní data dẹ̀ ni mo ṣe báyìí. Ẹ wá bá mi share, ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé. Ẹ jájọ gbójú ayọ̀ sókè. Ẹ jájọ gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nínú BRT bus. Eléyìí ṣẹlẹ̀ sí wọn ní kí ló ti ń pè? Àti ẹ̀ máa gbọ́, ẹja gbọ́ orílẹ̀. While we were
to going to the island. All of a sudden, the incident happened. There were a lot of boys throwing stones at the bus. When we were loading, there were passengers as well going down to the island. Actually there was traffic, so we thought there was normal traffic, so we were going. All of a sudden we saw boys, plenty of them coming down from Ogile, coming down to Alaba. So the next thing, they stopped the first two buses before ahead of us. Then they faced the BRT buses. They said, "I'm about bus again. I want it." Then they start shelling the bus, throwing stones. This is what happened. This is the bus. So I got to do the video. So everybody was robbed inside the bus as well. We were all robbed. Collected our phone. I have to use someone else's phone. Some of the staff was injured, the POS, the vendors as well. So now the enforcement was here. So we had that the incident happened due to the Lamata enforcement that was trying to. So this is the bus 216. Everywhere was all glass open. So gbé bag here. Oh, gbé. Let's gbé bag here. We have a call. We have a call. Ṣé ti gbọ́ṣẹ́ ní ojúmọmọ ni àwọn olè ń rọ́ọ̀bù yìí o. Ní Mile 2 Orílẹ̀ Road wọ́n làwọn lọ sí island. Kí ló ṣẹlẹ̀? Àwọn boys ni wọ́n máa yàbò wọ́n yìí. Tí wọ́n rọ́ọ̀bù gbogbo wọn pátápátá ní ojúmọmọ nínú BRT. Ṣé bí ara security tí ò sí ni? Ṣé bí ara ìyà tó ń jẹ wá ni? Ẹ jọ̀ọ́ ṣé tí security bá wà? Ṣé irú eléyìí máa ṣẹlẹ̀? Ṣé mọ̀ wípé gbogbo àwọn tó wà nínú BRT bus yẹn, ṣé mọ̀ pé orí ló kó wọn yọ? Ọlọ́run ló yọ wọn. Tó bá jẹ́ pé oníjàgídíjàgbé èèyàn wà ńbẹ̀, ṣé mọ̀ pé mi máa sùn? Ṣé mọ̀ pé mi máa sùn? Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé ìlú dá, tó bá jẹ́ wípé gbogbo ohun tó yẹ kí àwọn ìjọba ṣe wọ́n ṣe, ṣé o lè máa rọ́ọ̀bù BRT bus ní daytime? Ṣé o lè máa rọ́ọ̀bù BRT bus ní daytime? Ẹ wo ojú ayé lóde, ẹ wo bí tí Nàìjíríà bàjẹ́ dé. Ní ọ̀nà tó jẹ́ wípé BC Road ní express tí kì í ṣe inú igbó, kò dẹ̀ ṣe bí tó jẹ́ wípé mọ́tò ẹyọ kan máa ti kọ́kọ́ lọ, ó máa pẹ́ díẹ̀ o kí mi tó kọjá. Ṣé mọ̀ pé tó bá yẹ pé ojú ọ̀nà bẹ́ẹ̀ yẹn ni, a ní nǹkan tó kọ̀ sí ẹni yẹn. Ẹ gbọ́ nǹkan tẹ́ni tó ṣe fídíò yẹn sọ. Wọ́n ní even traffic tún wà. Wọ́n dẹ̀ páàkì bọ́ọ̀sì yẹn. Wọ́n dẹ̀ fi òkúta wọ́n fi fọ́ gbogbo window ẹ̀. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù gbogbo àwọn tó wà níbẹ̀. Tó bá wá jẹ́ pé oníjàgídíjàgun èèyàn wà níbẹ̀. Ṣé mọ̀ pé mi máa sùn? Ẹ wo ibi tí Nàìjíríà dà. Ẹ jọ̀ọ́ ta ló save mọ́? Ojúmọmọ àwọn kidnapper lọ kidnap. Ojúmọmọ àwọn olè rọ́ọ̀bù BRT bus. Ṣé ẹ mọye passenger tó wà nínú BRT bus? Ṣé ẹ mọye passenger tó wà ńbẹ̀? Ṣé ti rí ohun tá à ń sọ? Bó ṣe wáyé sìn, ó lè jẹ́ nǹkan tó máa sọ ẹlòmíì dọ́lọ́lá dọ́lọ́rọ̀. Ó wà nínú báàgì ẹ̀ nínú bọ́ọ̀sì yẹn. Àwọn olè má ti gbé lọ. Àwọn olè má ti gbé lọ. Kẹwẹ́nu lẹ̀ kẹwẹ́nu ọkọ́. Kò wá sí ọlọ́pàá tó lè rescue. Nígbà tó jẹ́ wípé ọlọ́pàá gan fúnra rẹ̀ gan wá, ó ṣe wá ohun tó máa jẹ. Ṣèbọ́ ọlọ́pàá tó bá ti jẹun tó bá yó, tọkùn ẹ̀ balẹ̀, tínú ẹ̀ dùn táyọ̀ ọkùn ẹ̀, òun ló máa lóun fẹ́ lọ rescue èèyàn kan. Òun ló máa lóun fẹ́ rescue èèyàn. Òun fẹ́ lọ gbẹni tí wọ́n fẹ́ pa. Òun fẹ́ lọ gbẹni tó lè rob. Ṣé ọlọ́pàá tí ò tí wà okay? Ṣé òun ló fẹ́ lọ gbàyàn lẹ̀? Ṣé ọlọ́pàá tí ò tí mọ ohun tó fẹ́ jẹ? Ọlọ́pàá ti wá sínú inbox mi rí tó wá sọ fún mi pé Lady K, please, I'm sorry. I need your help. Mo ní help mi fún kíni? Only first of all, let me introduce myself to you. Mo lókè mo ń gbọ́. Ó là mí sergeant kìnìkan. Ó tún sọ bí tí station ẹ wà. Only but as I'm talking to you right now, I don't have anything to give my family to eat. That is why I come into your inbox. You should please help me. Apá mi jábọ́ ni. Money, and you are sure that you are still in service? Only yes, òun ṣì wà in service, òun ṣì wà lẹ́nu iṣẹ́. Money, what happened to your salary? Only it's a long story. Only because before we receive our salary, gbèsè ti bá gbèsè ńlẹ̀ ìyá mi, ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Money gbogbo ẹ̀gún tẹ́ wá ń gbà lójú títí nǹkan, ó láyé ìgbà kan nìyẹn. Ó ní nísìn, àwọn tó bá ní ọkọ̀ tó ní ẹ̀mí Ọlọ́run,
wọn ò ní dúró de ẹ̀gún. Ó ní ṣe gbogbo àwọn tó ń gba ẹ̀gún nísìnyẹn, ó ní wèrè ni wọ́n fi ń pọ̀tì wèrè ni. Ó ní wèrè ni wọ́n fi ń pọ̀tì wèrè. Ó ní because ẹlòmíì gan ibi tó ó ti sọ fún àwọn onímọ́tò pé wetin you bring come, wọ́n á yọ̀ bọ́tì, wọ́n á tún gbà bọ̀jọba lọ́wọ́ ẹ̀. Ó ní mí ibi tó ti sọ pé wetin you bring come, ó ní wọ́n snap ẹ̀, kò ní mọ̀ pé wọ́n ti snap òun. Ó ní before you know iṣẹ́ máa bọ́ lọ́wọ́ ẹ̀. Ó ní ṣé nígbà tí ò wá tí sí iṣẹ́. Ó ní nísìn tóun bá wá sọ wípé òun fi ṣẹ́yẹ sílẹ̀ òun ò ṣe mọ́. Ó ní kí lóun fẹ́ ṣe. Ó ló ṣe òṣèṣe bóun tẹ̀ sí ní àgbẹ̀kẹ̀lé pé tóṣù bá parí 50,000 máa wọlé. Mo kú sẹ́yìn. Mo ní kí ni 50,000 wọ́n sà. Ó lára tí mo ṣe wá bá yín gan nìyẹn. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan tí ìyàwó àtàwọn ọmọ fẹ́ jẹ kẹjọ kẹ help òun. Mo feel so bad láti send owó sí màá yẹn níjọ́ yẹn pé kábíyèsí Elédùmarè, ó dá mi lójú pé irú àwọn yẹn tí a bá gba Yorùbá nation lẹ́nì àbí tá bá sọ wípé yá Yorùbá nation is the way, àbó tẹ̀ wá ṣẹlẹ̀ láàrin Yorùbá nation àti wọn Nàìjíríà, wọn lè ever support Nàìjíríà because Nàìjíríà ti bà ayé wọn jẹ́. Má yẹn fẹ́ máa fún mi ní story live ẹ̀, mo ní no mi ò ní interest sí, mi ò kí ń wádìí èèyàn, mi ò ń wádìí èèyàn, mi ò ń fẹ́ mọ ìtàn ìgbésí ayé èèyàn. Tí bá mọ̀ ìtàn ìgbésí ayé kí ni mo fẹ́ fi ṣe, ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Ẹ wo Nàìjíríà, kò sí school. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo rí fọ́tò tí mo fi hàn yín lójú screen yìí, fọ́tò tẹ̀yìn yẹ́yìn bàbá mi wò yìí lójú screen yìí. Ẹ wo nǹkan tẹ̀ ń wò ń bẹ̀, màálù ya wọ school, màálù ti lọ take over school, Èhó university, màálù dẹ̀ ya wọ bẹ̀, gbogbo student fọ́dà gbé. Kò sí security, kò sí protocol ní Nàìjíríà, kò sí protocol, kò sí kankan. Nàìjíríà wá kún fún ìlú ìbànújẹ́. Tó bá sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè ìbànújẹ́, Nigeria is one of the country. Nigeria is one of the country tó ń báyàn ní inú jẹ́. Ẹ wo bí wọ́n ṣe sọ ayé dà. Mo come across fídíò kan ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ tún bá mi gbé ojú ayọ̀ sókè kí ẹ bá mi wo fídíò tí mo tún fẹ́ fi hàn yín. Tó bá jẹ́ wípé eléyìí tó eléyìí yẹ eléyìí dá ní orílẹ̀-èdè Nàìjíríà wa yìí náà ni. Ní orílẹ̀-èdè location 9 òun náà ni. Ẹ má bínú, mo mú fóònù mi tó jábọ́ ni. Ẹ bá mi gbé ojú ayọ̀ sókè. Ẹ wo bí ìyà ṣe ń jẹ ọmọ ẹ̀dá Ádámọ̀. Ẹ wo ipò tí àwọn ọmọ ẹ̀dá Ádámọ̀ wà. Ẹ wo bí wọ́n ṣe ń jẹ, bí wọ́n ṣe ń mu. Irú àwọn ọmọ iléeṣẹ́ tí wọ́n bá rí olè ṣé wọn ò ní jà. Ẹ bá mi kọ́kọ́ wo fídíò yẹn náà. Ojú òní tí ẹ bá mi share ètò yìí. Now ẹ wo fídíò tẹ́ wò yìí. Oúnjẹ tó máa jẹ nìyẹn o. Oúnjẹ tí wọ́n máa jẹ, òun lẹ́rí tí wọ́n dá òkèlè kọ̀ọ̀kan sínú abọ́ fún wọn. Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ṣé wọn ò ní jalè? Irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n bá ní kó wá wọ ẹgbẹ́ kidnapper, ṣé wọn ò ní wọ̀? Irú àwọn ọmọ tẹ́ ń wò yìí, ọkùnrin ni wọ́n, obìnrin náà wà láàrin wọn o. Àwọn ọkùnrin inú wọn yẹn, wọ́n ti ń di boys díẹ̀díẹ̀ o. Tí wọ́n wá ń dá òkèlè oúnjẹ ẹyọ kan sínú abọ́ fún wọn. Ẹ wo bó ṣe ń to abọ́ tí wọ́n fi gbà. Wọ́n wá jù sẹ́nu, ẹ̀kọ́ ló máa mú tó máa jù sẹ́nu o. Kẹ́ wo bí ìyà àti ìṣẹ́ ṣe ń jẹ àwọn èèyàn ní ìlú Nàìjíríà. Kẹ́ wo nǹkan tí àwọn èèyàn fèsì ní orílẹ̀-èdè location 9. Kẹ́ wo nǹkan tí àwọn èèyàn ń là kọjá. The suffer is too much. Ìbànújẹ́ yẹn ti pọ̀ jù, sọ́rọ̀ yẹn ti pọ̀ jù. Irú gbogbo àwọn ọmọ Fúlàní wọ̀nyí sìn bí mọ́làsì làwọn eléyìí.
ẹ sọ fún mi kó wá rí èèyàn kan sìn kó wá fún wọn ní 1000 naira kọ́kọ́ lọ jẹ búrẹ́dì àtẹwà àbí kó lọ jẹ túwó kó mọ omi tútù sí kó tún dọ̀la kí yẹn túnde kó tún fún wọn ní 500 ṣẹ́nu wọn ò ní dùn kó wá dijọ́ mẹ́rin kó wá sọ fún wọn wípé ó jẹ búrẹ́dì àtẹwà níjẹta á ní yes kẹ̀ mo jẹ́ kẹ̀ ó jẹ túwó àtomi tútù lẹ́nì á ní bẹ́ẹ̀ ni òun jẹ́ á ní wá tún wá fẹ́ jẹ ní ó jẹ lánàá ó jẹ níjẹta òkè wá fẹ́ jẹ lẹ́nì á ní bẹ́ẹ̀ ni òun fẹ́ jẹ the only way tó lè tọ̀ láti fi jẹ́ lẹ́nì òun ni kò jẹ́ ká ṣe báyìí bá ṣe ń rí owó yẹn tá à ń fún ẹni ṣòbí tó bá wá ti wá fọ́lọ̀ róòdù yìí èyí tá à ń fún ẹni 1500 yẹn ìwọ náà á di ẹni tó máa fún yàn ní 50,000 100,000 kí lẹ expect pé àwọn ọmọ yẹn máa ṣe ta ló sọ àwọn ọmọdé olè ní Nàìjíríà àwọn tó lọ ń join àwọn kidnapper ta ló sọ wọ́n di kidnapper ní Nàìjíríà ta ló sọ wọ́n dà bẹ́ẹ̀ ta ló bà ayé wọn jẹ́ mo sọ fún yín pé ogun Nàìjíríà ogun igba àrùn ni Nàìjíríà ló yẹ kó máa wò ní igba àrùn abaniláyé jẹ́ afàkókò ẹni ṣòfò afiniṣẹ̀sín afiniṣẹ̀lẹ́yà asọnisínú òkùnkùn apanimáyọ̀dà asọnidalábọ̀ ara abògo ẹni jẹ́ Nàìjíríà ló lórúkọ tó ń pè ní igba àrùn ẹ wo àwọn ọmọ tó lọ rọ́ọ̀bù BRT bus kí ló sún wọn sí kí ló sọ wọ́n dolè tó fi wá ní guts ní ojúmọmọ tí wọ́n lọ jalè ní ojúmọmọ tí wọ́n lọ rọ́ọ̀bù BRT tó bá jẹ́ pé ó ṣeéṣe fún wọn láti gbé BRT yẹn lọ wọ́n máa gbé lọ wọ́n máa lọ tà á wọ́n máa gbé lọ wọ́n máa lọ tà á nítorí kíni nítorí owó kìdẹ̀ ṣe pé kò sí àwọn olówó ní ìlú wa ẹjọ́ kí ló bà Nàìjíríà jẹ́ mo fi ọ̀nà Olódùmarè bẹ̀yẹ jẹ́ ká educate ara wa díẹ̀ ẹ bá mi share program yìí àwọn olówó tó wà ní Nàìjíríà tí wọn ò fi owó ṣàánú mẹ̀kúnnù àwọn náà pẹ̀lú ẹni tó bà ti Nàìjíríà jẹ́ tó bà yé àwọn èèyàn jẹ́ ní Nàìjíríà àwọn olówó gbogbo ẹ̀kọ́ ní ìjọba fọ́ọ̀tì o kì í ṣe gbogbo ẹ̀ ní fọ́ọ̀tì ìjọba o ẹ̀yin ìyá yìí bàbá tẹ̀ ń wò mí mo fẹ́ kẹ́ máa bá mi fi làákàyè àti ìmọ̀ tó múnádóko kẹ́ máa bá mi fi gbé fídíò tí mo ṣe àti ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣe ìjọba nìkan àwọn politician nìkan ló bá ti wá jẹ́ including àwọn olówó tí wọn ò lè fi owó ṣe àánú mo ti sọ several times àwọn olówó Nàìjíríà ẹ lọ mú ibi tí wọ́n ti ń fún àwọn èèyàn lóúnjẹ lọ́fẹ̀ẹ́ wá ó rí àká tó lè rí o kò kọ́ mọ̀ kí gbogbo àwọn olówó Nàìjíríà kí wọ́n parapọ̀ kí wọ́n dá food bank sílẹ̀ kí wọ́n máa fún àwọn èèyàn lóúnjẹ ọ̀fẹ́ mo sọ fún yín ní during the covid mi ò sí ní Nàìjíríà tí n bá máa jí bọ́ síta màá bá oúnjẹ nínú pálí lẹ́nu ọ̀nà ilé mi kódà mi ò ní fẹ́ lọ sí anywhere gan màá lọ yọjú wo ẹnu ọ̀nà wò bí àwọn ti gbóúnjẹ síbẹ̀ ní during the covid ti Nàìjíríà kí ni wọ́n ṣe fún wa oúnjẹ tó yẹ kó pín fún wa ní during the covid ní Nàìjíríà kí ló fi ṣe ṣebí ṣe ló tún rí páàkì gbogbo palliative tí wọ́n fi ṣe pàtí ní during the covid èmi máa lọ gba oúnjẹ ní food bank mo máa lọ gba oúnjẹ lọ́dọ̀ àwọn òyìnbó tí mi ò mọ̀ register ni ìwọ tó bá ti need anything just google it online wípé bó ló ti lè rí free food free items tó bá ti google ẹ̀ ó máa gbé wá fún ẹ tó dẹ̀ fi location ti tiẹ̀ sí á sọ bí tó ti lè rí ní location ẹ̀ mo máa ń lọ síbẹ̀ mo máa lọ gbà ìgbà mi máa gbà títí máa tún gbóúnjẹ sísè rice and chicken tó máa ti páàkì sínú abọ́ máa gbà mo lè gba 6 máa wá tó sínú fridge nígbà tí mo tún dé Canada same thing now ẹ̀yin yé bàbá rẹ́rẹ́ rúgọ́ Nàìjíríà o mo wá fi Olódùmarè bẹ̀yẹ bá mi pín ètò yìí ẹ wá wo gbogbo àwọn olówó Nàìjíríà kí ni wọ́n fi help àwọn èèyàn ní Nàìjíríà gbogbo food bank tá ń sọ yìí àwọn èèyàn máa ló ń ṣe
àwọn èèyàn mà ló donate síbẹ̀ táwọn èèyàn ló ń gbà àwọn olówó ìlú ibẹ̀dẹ̀ lẹ́wà tí àwọn èèyàn tó tún máa gbé mọ́tò bọ̀gìnì wá tó máa wá sí food bank tó máa wá gbóúnjẹ kì í ṣe gbogbo food bank tó wà nílùú òyìnbó ní ti ìjọba o ìjọba máa kọ́ àwọn tó lóhun bless wọ́n lọ máa donate síbẹ̀ wọ́n lọ máa donate síbẹ̀ nǹkan tó ń donate síbẹ̀ òun náà máa fún àwọn èèyàn gbogbo àwọn tó ní company àwọn tó ní factory àwọn tó ní farm wọ́n lọ máa donate síbẹ̀ mo gbé watermelon kan wá sí ilé pẹ̀lú bó ṣe jẹ́ pé family house ní ilé mi watermelon yẹn tóbi tó jẹ́ pé ọjọ́ tí bá tuntun ti come across rẹ̀ lọ́fẹ̀ẹ́ máa ṣe fídíò ẹ̀ máa post ẹ̀ pé kọ́ wo watermelon ọ̀fẹ́ ni mo gbà watermelon yẹn tóbi tó jẹ́ pé ajẹ́jẹ́jẹ́jẹ́ ó tún padà bàjẹ́ sínú fridge after 1 week tí mo ti gé sí fridge àwa ń jẹ inú ẹ̀ ni mò ń ṣe smoothie ni mò ń blend ẹ̀ ni mò ń mú ni mò ń ṣe gbogbo ẹ̀ làwọn ọmọ ń jẹ là ń jẹ títí ó padà bàjẹ́ ni kò sí ẹni tó fẹ́ donate fún wa ní Nàìjíríà olówó Nàìjíríà ń ṣọ̀rọ̀ olówó ni ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ rí news àná ẹ rí tó tún jáwọ́ ọ̀rọ̀ ẹ̀ lánàá àná Sunday August 18 bàbá Davido wọ́n lọ ṣe Thanksgiving ní ká pè ní àbí remembrance ó lọ ṣe remembrance màmá tó bí wọn ó wá ṣe ọpẹ́ ó wà lórí social media sì yẹn ló trend wọ́n ṣe ọpẹ́ ẹ bá mi share video yìí nígbà tí bàbá Davido máa donate sí church ó láwọn fún church fún owó ọpẹ́ ìrántí màmá àwọn fún church ní 1 billion naira ó wà social media sì ń ló trend báyìí mo sì máa gbé wá máa analyze bàbá Davido according to the history tí mo dẹ̀ gbọ́ nípa bàbá yẹn help bàbá yẹn gbìyànjú because ẹni tó fún mi ní direct contact bàbá yẹn wọ́n jẹ́ kó yé mi pé bàbá yẹn máa help èèyàn but I refuse to call him mo kàn mail wọn ni mo text wọn dẹ̀ reply mo ignore nígbà tí èèyàn kan bá help wá sórí platform mi táwa help fẹ́ nìyẹn òun lẹni yẹn pè mí underground ló fún mi ní personal number bàbá Davido I have it with me mi ò pè wọ́n irú àwọn olówó bẹ́ẹ̀ yẹn ibi tí mo ń lọ nìyẹn kì í ṣe bí story yẹn irú gbogbo àwọn olówó bẹ́ẹ̀ irú 1 billion tí wọ́n lọ gbé sílẹ̀ fún wọn ní church ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi church yẹn ò ṣe church kékeré 1 billion yẹn ṣe mọ́ èèyàn tó lè bọ̀ kí gbogbo àwọn olówó ẹni tó ní 10 million 20 million 30 million 40 million 50 million gbogbo owó tó fi ra diamond tí wọn ò lè kó lọ sọ́run gbogbo owó tó fi ra Rolex tí wọn ò lè kó lọ sọ́run gbogbo owó tó fi ra 24 karat gold tí wọn ò lè kó lọ sọ́run kí wọ́n wá máa fi bọ́ àwọn aláìní kó máa lọ fi donate sí food bank fún àwọn èèyàn ẹjọ́ ṣé àwọn èèyàn ò ní jẹ ṣé wọn ní mu ṣé wọn ní yó ṣé o lè máa pọ̀ nílùú irú àwọn ọmọ tó ń jẹ oúnjẹ òkèlè kankan ìṣọ́ máa yàyàkuyà sílùú irú àwọn bọ́ìsì tí wọ́n lọ fi ojúmọ́ ọmọ rọ́ọ̀bù BRT ṣọ́ máa yàyàkuyà sílùú ṣèbọ́kàn wá ti balẹ̀ wá kò sówó lọ́wọ́ mi ó yá food bank ní ẹja lọ wọ́n á gba food bank lọ wọ́n á lọ jẹun wọ́n á mu wọ́n á gbà lọlé ní ìlú òyìnbó àwọn food bank mi wà tó yẹ pé tó bá jóúnjẹ tútù ló fẹ́ wà bá ń bẹ̀ tó bá jẹ́ sísè wà bá níbẹ̀ kí la fẹ́ kọ́ ló ń ṣe fún wa ní Nàìjíríà tọ́lọ́hun ò ṣe irú àwọn olówó ọlọ́lá ọlọ́rọ̀ wo la fẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tí Ọlọ́run ò dá sí Nàìjíríà àwa wítọ̀ yìí kan ní ká máa gbàdúrà fún Nàìjíríà fúnra rẹ̀ ti ṣépè fúnra ẹ̀ àwọn Nàìjíríà politicians àwọn fúnra wọn ti gbé Nàìjíríà ṣépè wọ́n ti gbé Nàìjíríà gégùn pẹ̀lú ìyà tó ń jẹ àwọn èèyàn pẹ̀lú ebi tó ń pa àwọn èèyàn pẹ̀lú nǹkan tí àwọn èèyàn ń là kọjá wọ́n ti gbé Nàìjíríà ṣépè ẹ má jà tanra wa mọ́. Now Governor Babajide Sanwo-Olu Governor of Lagos State gbogbo àwọn tí wọ́n rọ̀bù nínú BRT bus ṣé Governor of Lagos State ṣé wọ́n máa dá ìkólọ wọn yẹn padà fún wọn lórí rọ́ bí wọ́n ṣe wà yẹn BRT bus yẹn ó jẹ́ Governor Babajide Sanwo-Olu ó jẹ́ lógún ju live àwọn èèyàn tó wà nínú bọ́ọ̀sì yẹn tí wọ́n rọ̀bù live àwọn tó rọ̀bù nínú bọ́ọ̀sì yẹn kò ní ìtumọ̀ sí àwọn olóṣèlú Nàìjíríà bí kò ṣe
Lagos State Property bọ́ọ̀sì yẹn tí wọ́n bàjẹ́ tí wọ́n fọ́ gbogbo glass ẹ̀ òun ló jẹ wọ́n lógún, òun ni priority wọn, òun ni ìṣòro ayé wọn. Ṣé orílẹ̀-èdè nìyẹn? Ṣé ìgbé ayé tó dá nìyẹn? Àwa ní pé ó yá solution ní Ọlọ́run ti tàn mọ́lẹ̀ fún wa, ó ti fi ọ̀nà àbáyọ hàn wá. Ẹ jẹ́ ká tọ̀ báyìí, ẹ jẹ́ ká tọ̀ báyìí, ká lọ báyìí, ká ṣe báyìí. Ẹ̀yin kan tún wá takú, ẹni wọ́n Nàìjíríà yẹn lẹ fẹ́ kú sí, ṣé wọ́n fi ṣe wá ni? Ṣé wọ́n fi ṣe wá ni? Ṣé ó dìgbà tí wọ́n bá tó ń wọlé tọ̀ yín ní one by one tí wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ́ọ̀bù yín, àbí tí Fúlàní fún àwọn bẹ̀rẹ̀ sí ní wọlé ní one by one tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kidnap yín? Àwọn olówó kan wà ní ìlú Nàìjíríà yìí tó yẹ pé wọ́n tún ní owó ṣùgbọ́n wọn ní orúkọ. Kí gbogbo wọn yẹn wá ṣẹ́rí síta pẹ̀lú bàbá Davido. Gbogbo ayé ló mọ̀ pé bàbá yẹn ní bastard money lọ́wọ́. Kí bàbá yẹn gan tiẹ̀ wá wò pé okay, jẹ́ ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Each state kí wọ́n wá ṣe ilé oúnjẹ tí àwọn èèyàn máa fi máa lọ gbọ́ oúnjẹ kọ́ ṣe síbẹ̀. Ṣé rí ohun tí ò yí àwọn èèyàn ní Nàìjíríà tí wọ́n bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí each state, ìgbà yẹn ní iye àwọn olówó yẹn ṣẹ̀ṣẹ̀ máa ṣí. Ìgbà yẹn ní iye gbogbo àwọn olówó tó yẹ kí wọ́n máa help àwọn èèyàn ní Nàìjíríà tí wọ́n help, ìgbà yẹn ní iye wọ́n máa ṣí. Tí wọ́n rí online wípé food bank kan ní wọ́n fún àwọn aláìní lóúnjẹ níbẹ̀, àwọn èèyàn lọ síbẹ̀ wọ́n lọ ń gbóúnjẹ. Ẹ rí wípé àwọn èèyàn máa turn up àti máa donate síbẹ̀. Àwọn nǹkan wà tó jẹ́ wípé they don't want to mingle with all these people called bloggers. They don't want anybody to call their names on social media, and they are ready to help. Ọ̀nà wo ló fẹ́ gbà? Wọn ò dẹ̀ ṣe olóṣèlú. Ọlọ́run ló dìdí kẹ́ wọn. Ṣùgbọ́n wọn ò mọ ọ̀nà tó fẹ́ tọ̀ láti fi help àwọn èèyàn. There are so many people like that. That is why ta fi sọ wípé tí a bá gba Yorùbá nation, gbogbo àwọn nǹkan yìí ni a máa ní ètò fún tó dẹ̀ máa work well fún gbogbo wa pátápátá, tí gbogbo wa máa gbégbé ayé àlàáfíà, tí gbogbo wa máa gbégbé ayé rọrùn. Gbogbo àwọn nǹkan yìí la ṣe sọ wípé ẹ jẹ́ ká dá dúró ìran Yorùbá. Tí a bá dá dúró, àwọn tó lóhun ti kẹ́, àwọn tó ti gbókè òkú tí wọ́n mọ ohun tó tó ohun tó yẹ, ẹ lọ́wọ́ gbogbo àwọn tó wà Nàìjíríà. Ṣé wọ́n bá yí pariwo Yorùbá nation àwọn tó rí ṣe ní Nàìjíríà? Àwọn politician Nàìjíríà ṣé wọ́n pariwo Yorùbá nation? Wọn ò pariwo. Ṣùgbọ́n àwọn tó wà ní diaspora tí wọ́n mọ ohun tó tọ́, tí wọ́n mọ ohun tí ó yẹ, tí wọ́n sì mọ̀ wípé agbára yẹn wà fún wa ní ìlú wa láti ṣe ju tí wọ́n ṣe ní ìlú òyìnbó tí àwọn èèyàn fi ń gbègbè ayé àlàáfíà lọ. Àwọn ni wọ́n pariwo pé ó yẹ jẹ́ ká dá dúró ká lè ṣe nǹkan báyìí fún ìran wa kí ìran wa lè bọ́ lóko ẹrú. Kò tó bá dé ìlú òyìnbó tó bá lówó aṣọ wàá wọṣọ. Wàá wọ aṣọ. Ibi tó máa ti gba aṣọ wà, ibi tó máa ti gba bàtà wà, kí ló fẹ́ gbà títí dórí páàdì nǹkan oṣù. Títí dé orí páàdì nǹkan oṣù wàá máa gbà. Yóò bẹ́ẹ̀ jí ìyà tí àwọn pípì fi ń jẹ wá ti pọ̀ jù. Àwa wí tán màálù wọnú yunifásitì lọ. Ẹjọ́ ṣé màálù ló fẹ́ lọ study? Ṣé màálù ni wọ́n kọ́ yunifásitì fún? Wọn ò kọ́ yunifásitì ti Nàìjíríà fún èèyàn mọ́ sí. Yóò bẹ́ẹ̀ jí ẹ má sùn ojú òní tiwa. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé àwọn olè tó lọ rọ́ọ̀bù bí àwọn tí kò mẹ́mi lọ. Tó bá máa mẹ́mi lọ náà bó ṣe máa ṣẹlẹ̀ wẹ́rẹ́ nìyẹn. Ẹ̀mí òde láàárọ̀ kò ṣe dá padà. Gọ́vnà Babájídé Sanwó-Olú kò lè dẹ́mi padà. Ṣé ẹni tí ò lè dá báàgì tó gbà lọ́wọ́ wọn tí wọ́n lè dá padà? Ṣé òun ló fẹ́ dá ẹ̀mí àwọn tó pa padà? Ẹ̀mí àwọn tí wọ́n bá pa. Ṣé yẹn ló máa dá padà? Ibẹ̀ ni kẹ́ sì dáhùn sí. I love Spanish. Kò sí ohun tó jọ bẹ́ẹ̀. So Yorùbá ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rí ẹwà. A gbọ́dọ̀ wá solution fún ara wa láti fi òpin sí ìyà tó ń jẹ wá. Kí wá ní solution yẹn ni pé ká dá dúró. Òun ni solution ọ̀rọ̀ tó wà ńlẹ̀. Kò sí nǹkan míì ju pé ká fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ kí ìran Yorùbá dá dúró. Olódùmarè á dẹ̀ fún wa ṣe. Àwọn onílé ò ní fi wá sílẹ̀, ojú ò ní tì wá. Yorùbá nation no going back. Mo wá bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wo ètò yìí, ẹ jọ̀ọ́, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi tẹ top up sí. Ẹ jẹ́ káwọn èèyàn kọ̀ to learn from this. This is educative show. Ẹ rí pé mi ò rànjú bí mo ṣe máa ń rànjú tí máa rẹ́rìn tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́. Ẹ rí pé mi ò ṣe gbogbo yẹn. Mo ra ṣe calm.
so ẹ bá mi share ojú òní tìyìn ẹ má wá gbàgbé gbogbo àwọn product táǹtà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show gbogbo ẹni tí a bá fẹ́ treat jẹ̀díjẹ̀dí kámẹ́rà fóònù mi yóò gbádùn á bright o á lọ á ṣe adúdú á rí balabala ẹ bá mi gbà bẹ́ẹ̀ it is well so gbogbo ẹni tí a bá fẹ́ ra àwọn product táǹtà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show alóògùn diabetes jẹ̀díjẹ̀dí manpower àti flat tummy lóríṣiríṣi àwọn oògùn yẹn ó wà ní ìkàlẹ̀ bákan náà yìí tí a bá fẹ́ lo best cream best soap face cleanser yìí tó bá kọ́ yẹ pé face yín nìkan lẹ fẹ́ treat àbí gbogbo body àbí gbogbo ẹ̀ from head to toe ẹ pè mí lórí WhatsApp number tẹ́wọ́n lójú screen kí n fún yín ní phone number iléeṣẹ́ Danaris Skincare kẹ́ please order yín ẹ̀ẹ́dẹ̀ ní regret pẹ̀lú product wọn ẹ̀yin tẹ́ bá fẹ́ support ministry mi ẹ fífi láti pè mí ojú òní tí yẹn ní wọ́wọ́ tí àánú Ọlọ́run ò ní fi gbogbo títí ẹ kò ní fi yín náà sílẹ̀ ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ fún wa ní super sticker sísàlẹ̀ comment section ó wà available ńbẹ̀ ire o.